orílẹ̀-èdè yìí ó gbẹgẹ́ lára àwọn sọ́jà pẹ̀lú ọlọ́pàá o àwọn tafẹ̀mí tẹ̀ nílẹ̀ yìí wọ́n olùdáàbòbò olúwa àwọn gẹ́gẹ́ ni wọ́n ń fara ni wá wọ́n gbẹ̀kún jẹ́ bí ẹni dáná o ẹni tí ò fún wa wá pọ̀jù ìbọn sí alámàáhùn ní àwọn mẹ̀kúnnù ẹ̀yin ìjọba ẹ wá ṣolúṣẹ̀sí ó ṣe ká fowó kówó sùn wa ẹ fún wa dábò oníṣẹ́ tó dára orí para ní àwọn mẹ̀kúnnù bá sì ń gbowó ní gbogbo. o kárí làbáyíká gbogbo wa la mọ̀ pé làbáyíká kẹrẹ̀ rí má jẹ balẹ̀ irú ikú wo ni ó gbàgbà tá à ní bá polo orí rẹ̀ ó forin fọ́gbà ayẹ́gà ó bá gbogbo lórí tí ò mọ̀ kó lóòwì káfàtà irú ẹ̀dá wo ni làbáyíká yìí náà o gbogbo ẹ̀dá tó gbọ́ orin làbáyíká tí a pe àkọlé rẹ̀ ní nàìjíríà ni wọ́n kí ikú iṣẹ́ ọpọlọ orin tó gbó lórí wí orin bàndírì tó fi àlékún àwọn èèyàn kan hàn láìbẹ̀rù ó yá gbé e sókè. ẹni àdìgbò fún ìpẹ́ wọlé àdìgbò fún ìdálẹ́ bá wọlé ó yẹ kí gbogbo agbára gbádùn gbogbo ìlérí ìgbẹ́sẹ̀ kẹ́ tó dépò gbogbo ìgbà tá a lè wá ń parọ́ ẹ̀yin lè mú jẹ́ ìdòdó tẹ́nu yìí fi kọ́ òdodo. nàìjíríà la fi àkọlé orin títún làbáyíká tó ṣe láti àṣẹ iléeṣẹ́ Moxie Music Investment Company. Number 35 Agositi Dùgbẹ́ta Èkó tẹlifon 012000788 tàbí 08033200187 àti 08023647778 subject now to the surface center to the Èkó tẹlifon 08023657693 number 16 Adéyọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 08052502360 audio cassette audio CD àti video CD rẹ ti wà ń tà tó ń tà wàràwàrà. Salli ala Muhammad, salli ala Muhammad, Allahumma ya Rabbi, salli ala Muhammad, wa sayyidi saadati nabiyyi Muhammadin, nabiyyun azimul qadri bil hakimur risalun yuwallu bi كانت بلا ويونيال أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من شمتة الأعداء أعوذ بالله من زوال الإيمان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم ما جنسون كان برا بنالو ما جنسون كان برا بنالو ما جنسون
lọ́hùn. salamun ala ahlil kuburi dawarisi ka'annahum lam yajlisu fil majalisi wa lam yashrabu min baridil ma'i shurbatan wa lam yat'amu ما بين رتب ويابس ولم يطعموا ما بين رتب ويابس تاج اليدا بيا فغبا بابا فايله ورن tajuli mu'minina lọ́mọdá bàbá fàyẹlẹ wọ́n rọrùn bàbá buwaji àdàrà bàbá fàyẹlẹ wọ́n rọrùn ṣeuna àdámà lágége bàbá fàyẹlẹ wọ́n rọrùn. Alufaya yamuritada bàbá fàyẹlẹ wọ́n rọrùn ṣeuna ṣaazili isambo hasibuna lafàyẹlẹ wọ́n rọrùn maulana abdullahi salati nakibu fàyẹlẹ wọ́n rọrùn. Bàbá tó kù wá kù táwọn ojú ṣéwùnà ká mọ́lì ilé àdàbí bàbá tó fi ìwálẹ̀ wọn rọrùn rọ̀bùlì aláàmìnà ọba ẹ̀dá ràúfù ràhímù aláàánú ọlọ́run bá wà kẹwọn aláwùrà bí ọba olúwa tí ń kẹrù bá wà kẹwọn aláwùrà bí ọba olúwa tí ń kẹrù bá wà kẹwọn aláwùrà bí ọba olúwa tí ń kẹrù bá wà kẹwọn aláwùrà bí ọba olúwa tí ń kẹrù. Ìrìn àjò ẹ̀dá kí la rí ìfiwé. Ìrìn àjò ẹ̀dá kí la rí ìfiwé. Láti ìgbà tó bá ti bí wá. Láti kò sájò. Láti ìgbà tó bá ti bí wá. Láti kò sájò. Ìjọ tá bá kú lópin àjò tá ó fàyè sílẹ̀ jẹ́ ká lọ ìrìn àjò ẹ̀dá kí la rí òun fi wé. Láti ìgbà tó bá ti bí wá láti kó sájò ìjọ tá bá kú lópin àjò tá ó fàyè sílẹ̀. Ìrìn àjò àwọn tí ní ọlọ́kadà special. ẹbí aláyọ̀ ọlọ́kadà jálẹ̀ ọ̀dàlẹ̀ obìnrin fákàfìtì bá ń bà bíi tirẹ̀lùwẹ̀ ọjà ìyóhùn wọ́n bẹ́gùn kiri ó ń dẹ́sà pàṣírí ẹ̀kọ́ ní túnlójú ewé. ọlọ́kadà special ní gbé àwọn lọ fáwọn katapila ọkọ̀ òkè àwọn aláwàpá ọlọ́kadà ọ̀ lásìkò tí ọwọ́ àgbẹ̀ náà ni ó tún já padà èyí nìyẹn ń pè ní irinṣẹ́ mọ́sá fún ọ tó. irú àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ máa bẹ̀rù ọlọ́run bọ̀dà ọlọ́kadà ìwọ ló ń bá gbéyàwó níyàwó lọ hòtẹ́ẹ̀lì bí wọ́n bá níyàwó tọ́ da débi pé wọ́n gbé lọ hòtẹ́ẹ̀lì ọba ìsàn mọ́ lọ́lọ́run bó ti lábẹ́ gọ́tà tó fi tìhún náà wọ́n kì í mọ́lẹ̀ ń bẹ́ ọba ìsàn lọ́lọ́run ọlọ́run ò ní kúngbà kan ẹ̀san ò sì ní gbé gẹ́gẹ́ bọ́lá ń sọ fún wa ní Quran chapter 24 verse 4 to 10. Imam Taofik Akeugberu ló kọ́ ó jáde lábẹ́ àṣẹ ẹlẹ́sẹ̀ multi mystic investment 35 Agoro Street Ìdúmọ̀tà Èkó tẹlifon 01 200 788
tàbí 08033200187 àti 08023647778 sub 29 Oṣòdì shopping center Oṣòdì Èkó telephone 08023350693 number 16 Adéjọlá shopping complex Ògùnpá Ìbàdàn telephone 08052502360 audio cassette audio CD àti video CD ẹbí aláyọ̀ ti wà káàkiri gbogbo ilé ìtajà tí a ti ń tọ́jú lówó cassette orin throughout Nigeria. Get your copy today. Salli ala Muhammad, salli ala Muhammad, Allahumma ya Rabbi, salli ala Muhammad, wa sayyidi saadati nabiyyi Muhammadin, nabiyyun azimul qadri bil hakimur risalun yuwallu bi كانت بلا ويونيال فلله منه وهو على واكمل أمين لإرشاد العباد مواغل حبيب بأسرار القلوب منبه صلي على محمد صلي على
ànábì mọ́. ọkọ mi lórí mi ọmọ amúkànṣe ayé ọmọ àṣẹgbè sílẹ̀ lásán ọmọ alẹ́gẹ̀ lórí. mo ti débi tipẹ́. mo lè rí lọ màá mi wọ́n lára ń ròyìn. oògùn tẹ sọ pé kí n mú wá fún yín nítorí ara tó ń ròyìn mo ti mú dé. ọ̀rọ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ Elédùà mo dúpẹ́ lọ́wọ́ ànábì mọ̀mọ́ Elédùà ló ní jáde. sọ̀rí gbogbo fọ́nbílẹ̀tì tó ọmọ bá mi rà. tablet. bó a ṣe sọ̀ gan ni mo lọ mọ́. kí ló dé. mo ṣoríire lónìí. mo dọ́kọ̀ dẹ́dẹ́ mi pé ara ń ro mi ń dòkò sórí ìpèbí kí n mọ́ gba tẹ́gùn kí n wọ́n tó kù sí ọ. mo bá gbórin. orí wo nìyẹn máa ń ní. a ń pè ní hanko ànábì. hanko. ikọ̀ ànábì. mami. wọ́n ṣe pé gan-an hanko àmọ́dí. rẹ́kọ̀ọ́ àwọn mùsùlùmí. ó kí ànábì mọ̀ báyìí. àkọlé ẹ ṣe rere. yóò dà fún ọ bọ́ sọ pé nù. tó ara yín ti le báyìí. wọn mọ̀ pé àṣẹ olóríire ọmọ tí Elédùà tún pè tánà bí mọ̀mọ́ sálà lálùwàsálà tó pè àsọtún wà láyé bá. mo lè gbé ọkùn hanko ànábì ọmọ ní dàṣákì rẹ. La ilaha illallah Muhammadu Rasulullah.